alhamdulillah. alhamdulillah. àwọn ọ̀rọ̀ kan ní mo ronú àti fẹ́ yànnàná díẹ̀ kí n sì fi àsìkò yìí kí n fi dúpẹ́ alhamdulillah. Ọlọ́run tó jẹ́ pọ̀ ń lò ní gbogbo tí jọ́pẹ́. Allah. aya al-Qur'an tí a jí sọ́ọ́dí kìlò lẹ́ẹ̀kan. wa ibadur rahman. ba'da a'udhu billahi minash shaitan. a'udhu billahi minash shaitanir rajim. wa ibadur rahmani alladhina yamshuna 'ala al-ardi awnan wa idha khatabahumul jahiluna qalu salama. Ọlọ́run ìrẹ̀ láàmú sí. Allah. ìrẹ̀ láàsì máa pè. Allah. ìrẹ̀ láàmú wá oore wá sọ́dọ̀ rẹ̀. Allahu akbar. torí àdéhùn tó ṣe fún ẹni tó dúró tì ẹ́ bí Olúwa bá kádàrá kéèyàn mọ̀ pé Ọlọ́run ló yẹ kéèyàn dúró tì ní èèyàn ò tún ní máa wá kankan sí kí lẹ́yìn ìgbà tí èèyàn bá dọ́lọ́ mọ̀tà. àwọn kankan bẹ tí a fẹ́ try láti pèrè ọ̀sẹ̀ kìí ṣe alákọ̀ọ́kọ́ ọjọ́ ẹni tí àwọn èèyàn burúkú ń tẹnu mọ́ jù kí ló dé tí ẹ̀yin èèyàn bó tiẹ̀ jẹ́ pé àwọn àgbàlagbà wọ́n ní tí akátá bá ń jẹ. tí akátá bá ń jẹ. ní fi máa lọ olówó ẹ̀. òun ní fi máa lọ olówó rẹ̀. tí akátá bá ń jẹ. irú tí béèyàn bá ṣe rí ilé yóò ṣe máa rò pẹ̀lú mi rí. Allahu akbar. ọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ dáwà ẹ jẹ́ kí n sọ fún yín ẹ ti ẹ̀ jẹ́ ń ṣe gbéraga díẹ̀ kí àwọn tí wọ́n máa ń change ọ̀rọ̀ sí ìbàjẹ́ kan lè rí change. ẹ tún lọ change ẹ. Ọlọ́run ṣàánú mi gan. alhamdulillahi rabbil alamin. láti kékeré ni mo ti bẹ̀rẹ̀ owó níní. alhamdulillahi rabbil alamin. láti wí. lóòótọ́ àwọn àdánwò máa ń wá gẹ́gẹ́ bí ìjọmọ̀nìyàn gẹ́gẹ́ bí pé gbogbo ohun tí ó bá dùn tí ó pọ̀ tí ó pẹ́ kò gbọ́dọ̀ smooth. Allahu akbar. tó bá lọ gẹ́gẹ́ díẹ̀ tó bá yẹ ó tún máa bend tó bá yẹ ó tún lọ díẹ̀ tó bá yẹ ó tún máa bend. àwọn èèyàn tí wọ́n bá súnmọ́ mi dáadáa wọ́n á jẹ́ kó yé gbogbo èèyàn pé nínú ẹni tó ní kọ̀nà àpín òun lọ́lọ́run bá kà mí mọ́. Allahu akbar. nítorí pé bàbá olóríire tó bí mi tó tọ́ mi tó já àfáà mi rahimahullahu ta'ala àti kékeré yẹn ti fi kọ̀nà àkọ́ mi. wọ́n fi kọ́ mi débi pé mo gbọ́njú mọ́ wípé kí wọ́n máa lọ ilé olówó ó kó wọn ní ìríra. Allahu akbar. mo wá jogún nǹkan yẹn lára wọn. èmi kì í lọ ilé olówó èmi kì í pe olówó torí bọ́lá wọn bá fún mi ní kọ̀nà. àwọn àgbàlagbà wọ́n ní idha ma kunta dha qalbi. idha ma kunta dha qalbin qanu'in. fa anta wa maliku dunya sawa'un. fa anta wa maliku dunya sawa'un. ìyẹn láti fi sọ fún ẹ̀yin èèyàn tẹ́ ní pé èmi ń ṣe nǹkan kan nítorí owó ẹ̀yin. Ọlọ́run dákun mọ̀ jẹ́ ọ̀rá padà sí. Allahumma amina. mi ti ẹ̀dẹ̀ tí mo pẹ́ ń ṣe léyìí tí mi fúnra mi tẹ́ pé báyà tí mo bá lọ sọ́fíìsì máa wo ipe òkè kí n tó lọ sọ́fíìsì kí n sáré sọ̀rọ̀ bí some minutes kí n tó bọ́ sínú mọ́tò. èmi ò mọ bàbá olówó kankan wàláhì tàláhì summa billahi al-azim ní tí mo bá fi sọ̀rọ̀ tí mo bá fi búra ẹ mọ̀ pé òótọ́ lọ̀rọ̀ yẹn. èmi kì í fabricate ọ̀rọ̀ mi kì í manipulate mi kì í doctor ọ̀rọ̀ bọ́rọ̀ bá ṣe rí mo lè sọ̀rọ̀ yẹn kan ní pé alájà ọ̀nà tẹ́ gbégbá yẹn àmọ́ pé màá wá fi ọ̀rọ̀ kún mi lè ṣe bẹ́ẹ̀ èmi ò jọ ìyẹn akéwúmọ́tọ̀ akéwúmọ́lò akéwúmọ́lò akéwúmọ́tẹ̀lé tí ẹ̀ ń sọ irọ́ tínú yín sì tún dùn lórí pé ẹ̀ ń parọ́ ẹ̀mí ń dẹ̀ balẹ̀ ẹ̀ tí ẹ̀ rántí pé ọba tó ní wá gan ó ní àlùmọ́ọ̀mù ti yá àti ìbọn kìtàtà. Allahu akbar. kì í tiẹ̀ ṣe àyà Kùránì lásán ó ń lọ̀rọ̀ yẹn. ọlọ́run ní kul innal mawta alladhi tafirruna minhu. ó ní fa innahu mulaqikum. thumma turadduna ila alimil ghaybi wash-shahada. fayunabbi'ukum bima kuntum ta'malun. èmi tèmi níjoojúmọ́ ní gbogbo wákàtí ní gbogbo ìṣẹ́jú ó ní ọlọ́mọ wá sórí ìròrí mi. Allahu akbar. tí mo bá dá wà ń ronú kan ọlọ́run. Allahu akbar. èmi ò kì í parọ́ nítorí pé akíbà ìgbẹ̀yìn ó ṣe pàtàkì sí mi. kì í jẹ́ kí nǹkan kan ṣe mí láwàjúra láti pa irọ́ gbogbo ibikíbi tó bá jẹ mọ́ ìdí òdodo ibẹ̀ ni mo máa ń wá. Allahu akbar. ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ pé wọ́n ti gbówó fún ni wọ́n rán ní sí owó ni ìbẹ̀rù ọlọ́run ni ò sí fún yín. ó jìnà sí ní tààràtàrà. ẹ jẹ́ àsáré jọ wò fídíò yìí ń bọ̀ wá. Inshallah. Inshallah.
And that was the time when he was appointed Amir al-Hajj, Kwara State. And my wife happened to be one of the intending pilgrims. And they had a problem. This man solved the problem with his skill, with his piety, and with his money. So that was the time my wife started telling, they said the Amir al-Hajj is Dr. Ibrahim Mario. I'm leaving no more. That was the first one. By my position as the Secretary General of Markaz Alumni Association, Agege, I was there when he came with his lovely wife, Ajia Rashida, if I get it right. What he did here today, he did the same thing over there by giving scholarship to all students of Arabic and Islamic studies. When this issue started, my friends were calling me, stay away from their fast. I said, look, what you don't understand is that I cannot stay away from their fast. I am part of their fast. When they were reading my citation, the reason why it appears that I wanted to cry was that I would have preferred that all those achievements were made in Arabic and Islamic studies. But like I have my friends here, I have my fathers, my uncles. They will know that I was not got out to be an accountant. What I wanted to become in this world is to take over from my father as an Islamic scholar. Now, ẹ káàbọ̀. Ǹjẹ́ a rí fídíò tẹ́ wò ẹ́? Irú ẹ̀dá Ọlọ́run tí Ọlọ́run bá ń lò fún àwọn ọmọ tí ọmọ ẹyẹ tó súnmọ́ nítorí future torí kí Nàìjíríà ò lè dá. Ṣé wàá rẹ́rú Ọlọ́run yẹn èyí tẹ́ wò yẹn mo búra ló kọ Ọlọ́run lórí social media ibẹ̀ ni mo ti rí. Ó wá jẹ́ wò pé báwo lèyìn ó sì máa ṣe dáadáa téèyàn tí ẹni try láti salute effort ẹni ẹ̀ èèyàn tí ẹ̀ kí Ọlọ́run lára ẹ̀. Èmi tèmi o mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run. Ọlọ́run bá tó mi gan ni. Alhamdulillahi Rabbil Alamin. Ọlọ́run pẹ̀lú mi gan ni. Haji Sodiq. Naam. Bí àwọn oníbàjẹ́ ṣe pọ̀ tó ń. Bí wọ́n ṣe pọ̀ tó ń ní. Bẹ́ẹ̀ ni àgbáríkà lékún tó. Alhamdulillahi Rabbil Alamin. Ẹ̀gbọ́n tí mo tún fẹ́ kọ́ lọ́run ṣe fún mi. Ó dàbí ìgbà tí Ọlọ́run bá tọ́lọ́run ti fìyàn sọ́ba tó tún wà ń du séríkì. Sọ fẹ́ lọ bọ́lọ̀ lórí àlẹ́ àràsí ó fẹ́ lé kúrò ń bẹ̀ ni. Ká ní bí gbogbo bàjẹ́ yín ṣe pọ̀ tó yìí. Bẹ́ẹ̀ ni wọ́n dára dọ́tà yín ṣe pọ̀ tó yìí. Káàdùn Ọlọ́run sì máa dúró. Wallahi tallahi mo dúpẹ́ fọlọ́. Alhamdulillahi Rabbil Alamin. Èmi kì í lọ ẹnu ọ̀nà olówó. Bẹ́ẹ̀ni. Ẹ̀rọ ayọ̀ mi sẹ́gbẹ̀ẹ́. Èmi kì í fọ́ fún kankan. Tó ju iṣẹ́ apá mi lọ. Mo máa ń ṣe iṣẹ́ bí ọkùnrin ni. Màá lọ láàárọ̀, màá dé lálẹ́. Ń lọ sọ́fíìsì, màá lọ nù skul. Ẹ bá ti wà ní ọlídé báyìí. Àwọn ọmọ tí wọ́n ṣe wáyé kì í lọ ilé ọlídé. Wọ́n bẹnu skul káwọn tíṣà mójútó wọn. Ṣé pẹ̀lú gbogbo tó lówó bá àlékè ọlá tó pẹ̀lú wa pẹ̀lú ẹ̀yẹn bí èèyàn bá tún ṣe nǹkan míì a jẹ́ pé onítìyẹn ò dóore ọlọ́mọ. Èmi ò sí iṣẹ́ fọlọ́wọ́ kankan. Mo ń tẹ̀lé òdodo bẹ́ẹ̀. Ẹ wo fídíò yẹn bó ṣe rí. Ẹ wo ohun tẹ́wọ́ Ọlọ́run yẹn sọ. Ẹ gbọ́ ohun tí bàbá yẹn náà sọ fúnra ẹ̀. Ẹ wo ohun tí kálukú wọn sọ. Bàbá tẹ̀ ń pariwo pé bàbá olówó yẹn olówó sì ná sójú ọ̀nà Ọlọ́run. Wọ́n ná láì retí thank you níjọ́ kejì. Fún àwọn tọ́lọ́run rán sí. Sọ́dí kí ọgbọ́n tí wọ́n rí ni. Fún àwọn tí Ọlọ́run rán ènìyàn sí. Àwọn tọ́lọ́run rán sí. Bí èèyàn bá ní owó bí mo ṣe mọ èyí tí mo jọ mi kéyìí. Bí èèyàn bá wá bá mi ń sìn máa rẹ́rìn. Yóò wà ní sọ fọ́lọ́run kọ́lọ́run rán mi sí ẹ̀. Allahu Akbar. Torí ẹnìkan ò lè ṣe ń tọ́lọ́run bá ṣe. Allahu Akbar. Torí ẹ̀ ló jẹ́ pé àwọn tẹ́ máa ń wò lẹ́gbẹ̀ẹ́ olówó. Wọ́n máa bólówó sùn. Wọ́n máa bá olówó jí. Wallahi olówó sì ní fún olówó. Allahu Akbar. Nítorí pàfi àrísìkiri sọ. Allahu Akbar kabira. Ẹ wá máa wẹ́n tó wà ní far away distance. Ó lè wà níbi ó jìnnà sólówó. Wọ́n dẹ̀ máa send owó sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó láwọn tí wọ́n gbẹlẹ́gbẹ̀ẹ́ wọn kì í gbádùn wọn. Kẹ́ ẹ lè bá mọ̀ pé Ọlọ́run ní máa rán yàn sí yàn. Ẹgbọ́n tí lecturer yẹn sọ. Ẹgbọ́n tí bàbá yẹn náà sọ. Ẹ wo àwọn èèyàn tó lóun ti rán wọn sí.
gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń pariwo yìí náà ọ̀pọ̀lọpọ̀ yín lọ́lọ́run ti rán bàbá yẹn sí mo búra ló kọ́ ọlọ́run mi rírí Allahu akbar. mo fẹ́ mọ́ gbórúkọ yẹn rí mo ń ṣe wàhálà takuntakun kí n Alhamdulillah. tó rí owó mi ni Alhamdulillah. ẹnu sí tí wọ́n ń dráàgì bàbá yẹn tí wọ́n lẹ òkò mọ́ tí wọ́n pe bàbá yẹn lórúkọ tí ó jẹ́ ìgbà yẹn nìkan ni mo tó mọ̀ àbúrò àríra mọ́ àbúrò mi Manara torí pé kò sóde tá a ti lè pàdé yóò ṣe dáadáa bí ìgbà tá a jọ ń gbé ni. Allahu akbar. Manara pàdé mi lóde mi ìtì ẹ̀ mọ́ gan orí ìjókòó ó dẹ̀ spray owó ànáwó fún yẹn lásán ó sì náà tó súnmọ́ 500 Allahu akbar. yẹn Sayyida Manara ọwọ́ ànáwó fún mi tí wọ́n máa ń wò pé ara abolóbìnrin yẹn lọ́ba wa bá mi ó lóun ní Sayyida Manara ọlọ́lájà Kaola èmi ní alájà Manara mo bá kí mo bá dì mọ́ ìgbà náà mi ì tí ì mọ̀ rárá gbogbo àwọn tó lóun bá ti wá ṣe lólórí rẹ̀ nítorí òfin ni wọ́n mọ̀ ṣe Allahu akbar. èmi ò sí iṣẹ́ fọlọ́wọ́ Sodiq bá ń tún wí àwọn ìyá wọn ṣiṣẹ́ fún olówó kankan. èmi ò sí iṣẹ́ fọlọ́wọ́ kankan wọn ṣiṣẹ́ fún olówó. èmi ń ṣe tèmi lillahi wa rasuli wọ́n ṣe tí wọ́n nítorí tọ́lọ́run àti tànàbọ̀ Muhammad sallallahu kọ́lọ́run bá lè kí ọlá olómọrú ẹ̀san tí ó kàn fún mi àti ẹ̀ ẹ̀san tí ó san fún mi èyí tí ó san fún wọn dèdè tí kálukú bá wọn òun náà lọ́lọ́run ó kò fún Allahu akbar. ìyẹn dúró bẹ́ẹ̀ ìyẹn dúró báwọn.